Baba Mohbad elderly sister because she called her out to remove her hands. Ṣé Ìyábọ̀, did you see the way she was mocking me when I was pregnant? tó ẹ̀yin èèyàn wa àṣírí mà ti wá padà tú o ẹ̀yin èèyàn nǹkan ń bẹ ẹ farabalẹ̀ bí ẹ ó ṣe máa wo fídíò yìí nítorí nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló jáde ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé láti wo fídíò yìí dé parí nítorí ẹ ó máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ kọ̀ọ̀kan èyí tí ẹ kò tí ì gbọ́ rí ẹ̀yin èèyàn wa ó ti yá. When I gave birth, when Esabod was bullying me, you all saw how she was mocking me. That one is even when Esabod was cursing Iyabo Ojo's children. Like your mommy. Iyabo Ojo was there laughing when Esabod was calling my husband names, calling me names. Iyabo Ojo was there laughing. And I have the evidence. Esabod did not hide it. Esabod put my name there. And she was laughing. You all don't know Iyabo Ojo. Amen. A lot of people watching me today. Your husband has been mocking you that we've been giving you money since the money I gave you for business. You've not utilized it. You've not do this. You've not do that. Now imagine if a woman with nobody, striving so hard to become successful. So she has done her worst to survive in Nigeria. Èyí tó worst gidi tẹ́ ti máa mọ̀ fáwọn èèyàn wá ní àrùn ọpọlọ. Àwọn tó fẹ́ taṣọ. Olóhùn taṣọ. Ìwọ náà wà níbi tán ti ń bú Lizzy. Òdè ló fẹ́ taṣọ. Ó dà tó o bá tà báwo lọ́run ṣe fẹ́ gbọ́ àdúrà ẹ̀. Some of you in abroad, you've spent years in abroad. Some of you cannot. Tó bẹ́ẹ̀ kẹ́ ra rú aṣọ ìsọ̀rùn. Kò dẹ̀ ṣe pé ẹ lówó ẹ̀. Ẹ ní owó ẹ̀ àmọ́ tó bí àti rà. Nítorí family problem. Nítorí kílẹ̀ bí máa jẹ kí lára máa jẹ. Tá bá wá rí èèyàn kan ní Nàìjíríà tí ò dúró de ẹbí, tí ò dúró de ara, tó ń ṣe business ẹ̀. Ṣé kò yẹ kí ẹni yẹn kó dàbí àwòkọ́ṣe rere fún àwọn family member tó ṣe ń pè ní tó ń gbowó oúnjẹ? Bọ̀ irọ́ o. Irú àwọn yẹn gọgọgọ lẹ máa ń target along pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ máa fẹ́ bà tiwọn jẹ́. Ọ̀run á bà tiyín náà jẹ́. Ọ̀run á bà tiyín náà jẹ́. Ẹ tó bá ti bọmọ lọ́mọ láyé jẹ́. Ọ̀run á bọ̀ òun náà láyé jẹ́. Yorùbá ẹ burú gan. Yorùbá ẹ burú. Ẹ ṣe tò sẹ́yìn Ìyábọ̀ Òjó. Tẹ́ bá tò bẹ́ẹ̀ sẹ́yìn àwọn ọmọ tó gba distinction. Àwọn ọmọ Yorùbá ti ríṣẹ́ báyìí. Ẹ pé bẹ́ẹ̀ ṣe tò sẹ́yìn olóṣó olódo. Olórí burúkú Ìyábọ̀ Òjó. Ẹ pé bẹ́ẹ̀ lẹ tò sí ẹ̀yìn àwọn ọmọ tó gba distinction. Àwọn ọmọ yẹn máa níṣẹ́ lọ́wọ́. Ẹlòmíì nínú bẹ́ẹ̀ ṣe wà nílùú òyìnbó yẹn. Àwọn òbí yín tó wà Nàìjíríà ẹ̀ ń bọ́ wọn. Àwọn fámìlì yín tó wà Nàìjíríà ẹ̀ ṣì ń bọ́ wọn dọ́là. Ẹ̀ ṣì ń sẹ́ni owó sí wọn. Ẹ bá wá rí tó ṣoríire ní Nàìjíríà yẹn. Ẹ̀yin ò kì fi ń ṣàríkọ́gbọ́n. Àbí ẹ̀dí pé torí pé ẹ ti kúrò Nàìjíríà o. Kí àwọn tẹ fílẹ̀ sí Nàìjíríà náà kí o gbọ́ sórí burúkú. Báwọn family member yín tí ò mọṣẹ́ ṣe yẹn wọ́n ṣe tọrọ bárà lọ́wọ́ yín. Àbí kẹ́ lè máa sọ pé Nàìjíríà ò dáa. Àbí kẹ́ lè máa give excuse fún Nàìjíríà tẹ́ ti kúrò. Ẹ̀yin òye nígbà tá a wà kékeré àwọn tó bá ń ṣe dáadáa náà máa fi ń ṣàríkọ́ṣe fún àwa. Nígbà tá a wà kékeré wọ́n á ní orí lágbájá ni, orí bó ṣe ń ṣe dáadáa ni, orí tẹ̀mẹ̀dọ̀ ni, orí bó ṣe ń ṣe dáadáa ni. Àwọn ìyá wa ò tún wá dúró síbẹ̀ nìkan o. Ṣòro ẹni tó fi ń ṣe àwòkọ́ṣe rere fún wa yẹn wọ́n tún wá máa fìfẹ́ hàn lójú wa. Àwa ò rí ibi tí àwọn òbí titi wa tó ti hate àwọn ọmọ tó mọṣẹ́ ṣe. Èmi ò rí rí o, ọ̀dọ̀ yín mo ti rí. Gbogbo àwọn àǹtí
tó ń ṣe dáadáa ládùúgbò tèmi àti mọ́mì mi máa ń kiri àmàlà rẹ̀ wọ́n bá rá àmàlà mọ́mì mi á tún fún wọn lẹ́ran lọ́fẹ̀ẹ́ ìgbà tí mo wà kékeré mo rò pé tí bá dàgbà tèmi náà tí bá ti bẹ̀ sí ní lówó wọ́n máa fún mi lẹ́ran ọ̀fẹ́ sórí àmàlà èmi ò mọ̀ pé ẹbí dìdàkudà báyìí náà ayé ibi tẹ́rù yìí ti bà mí ẹgbọ́n tí Ìyábọ̀ Òjó pé bàbá Mohbad ní bastard father pé dead on arrival case ló ń tírìtì ẹ̀yin kan tẹ́ máa mọ sàárì àwọn ọmọ yín ẹ̀ náà ń bú Ìyábọ̀ Òjó mọ tí Ìyábọ̀ Òjó dá nìkan ṣe fún bàbá Mohbad tí ó bá sí Ọlọ́run tó kọ́ ilé náà irú Mr. Lawal yẹn láì ṣe Ìyábọ̀ Òjó láì rò ó mọ nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fúnru Mr. Lawal yẹn irú Mr. Lawal yẹn ìṣẹ̀dá ò ní jẹ́ kí Ìyábọ̀ Òjó jẹ wọn mọ́ oúnjẹ ọmọ social media náà ló máa jẹ àwọn lójú ayé ó máa gbé gbogbo àwọn ọmọ ẹ̀sìn ní Ìyábọ̀ Òjó ní real life àdàbí tó yẹ kó ti tọ́ ló gbé wá àdàbí jẹ́ ojú èpè mi ìrú olórí burúkú ọmọ bíi ti Ìyábọ̀ Òjó yẹn rí ọkọ wa ní kó jáde kó ṣe sọ́ọ̀rì tó bá fẹ́ ṣe ló máa tó bá ṣe sọ́ọ̀rì ṣó lè dá gbogbo tó ti bàjẹ́ padà ni mo ń bèèrè lọ́wọ́ tiẹ̀ náà ṣé tó bá ṣe sọ́ọ̀rì gbogbo nǹkan tó ti bàjẹ́ ṣó máa dá padà so why tó ṣe fi ṣe sọ́ọ̀rì why tóun náà ṣe lè face the same fate tó put àwọn èèyàn sí Ìyábọ̀ Òjó táyé bá ń jẹ́ ayé ó máa mọ̀ nira fún ni Yàsín tí ayé bá ń jẹ́ ayé ó máa mọ ìnira kú ní tààrà ẹ̀wọ̀n olú Mr. Lawal yẹn kò wọ́ ẹ́rí bá tẹ̀ ti pàdé lágbo pàṣórí dáadáa láti ẹ̀dọ́ pé ìwọ àti ẹ̀ bóyá ẹ mọra yín rí àbẹ ríra yín rí kí ló kùn ẹ́ wá sọ̀rọ̀ ẹ̀ di kí nǹkan gbòòrò pé wọ́n lè mú ẹ wọ́n tẹ́ pé wọ́n ló dùn ún mú jù fàyè Ìyábọ̀ ìwọ ló dùn ún mú jù fún ọmọ aráyé Yàsín fíìmù ló máa pè ìwọ́dà lọ́jọ́ tèmi ó ti dewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ ó dàgùn tó ń jẹmọ̀jẹmọ̀ ó dà láàmù tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ òbí àwọn kọ̀ǹpì ẹ̀ ọmọ Ìyábọ̀ pẹ̀lú Alákìjà ìyẹn ò ṣe problem Ìyábọ̀ Òjó ṣáà ló wá jẹ́ ṣe kò sí nǹkan tèmi kò sí bá tinú gbé bọ̀ pé Ìyábọ̀ Òjó máa kò ní níṣẹ́ lọ́wọ́ á máa kọ̀ǹpì ààrẹ yẹn àjẹ́ ló ti máa ibẹ̀ ló ti máa jẹ̀yà ibẹ̀ yẹn ló ti imagine tí mi ò bá speak up imagine yẹ èèyàn tí ò bá máa ṣe show fún mi n bá má lè ta nǹkan kan mọ́ lórí cyberspace yìí Ìyábọ̀ ó máa ráre kú ni ó máa ráre kú ni níbi tẹ́rù ẹ̀ ti bà mí ó send mi ní petition ká sign against Ìjẹ̀ṣà Ìyábọ̀ calling that old man a bastard and some people still dey support her àwọn ẹni òfò Ayọ̀bá Wúrọ̀ọlá àwọn tó ń tẹ̀lé Ìyábọ̀ Òjó yẹn tẹ́lẹ̀ ń support ẹ̀ yẹn kò lè yé yín kò lè yé yín ẹ mọ̀ pé ẹni tó bá máa sọnù á pàdé ẹni máa gbéyàn ẹni bá máa kú ó máa pàdé ẹni máa pa gbogbo àwọn tẹ́yìn rò pọ́n support Ìyábọ̀ Òjó yẹn ṣé tí wọ́n bá support Ìyábọ̀ Òjó ṣé Ìyábọ̀ Òjó máa sá lọ ni tí wọ́n bá support Ìyábọ̀ Òjó ẹ rò pé ìyá máa jẹ Ìyábọ̀ Òjó ni àbàtàrọ̀ pé wọ́n ti jí kí wọ́n máa ṣe báyìí everyday kí wọ́n kọ́ dẹ̀ jókòó síbì kan kò believe pé káwa wá fún ẹ lówó pé tí àwa ò bá ti fún ẹ lówó o kí wọ́n wá bà tọ̀tà wa jẹ́ no believe the way dem say Amoke before dem talk say ẹni káwọn bí Lizzy ṣe máa ń jó yẹn ẹni kan wá jó bẹ́ẹ̀ ṣé àwọn tó sọ pé egbò wà lẹ́sẹ̀ ìyá wọn ẹni kan jó fún wa kárí ẹ mọ́rú jó tí mo fẹ́ kán jó mò ń bọ̀
Dorcas ní dọdún èpè back with Alabubu son. Ṣásìkò tó ṣé ẹ̀yin èèyàn ẹ kí ń notice nǹkan kan. Kí ló fẹ́ láṣọ láti pé èpè ò ti já Dorcas ẹ̀ pàtí last year ló ti lóyún. Àti last year ni Dorcas ti lóyún tí ò bí. Àti last year ó lóyún kò bí. Ṣebí Dorcas ń wá bára ntí ẹ ni. Àwọn gbogbo àwọn ọ̀dùnkún mọ́ṣúárì yẹn àwọn ẹni next project òun àti Ìyábọ̀ Òjó. Dálé Moṣú amrọ̀bà ìyẹn ọ̀rẹ́ ọ̀dùnkún mọ́ṣúárì gbogbo àwọn yẹn ẹ ṣàmọ́ ọ̀rẹ́ ọ̀dùnkún mọ́ṣúárì Dálé Moṣú amrọ̀bà nìyẹn. Funny enough ọ̀dùnkún mọ́ṣúárì lọ àwọn ẹ̀.